láyéláyé a ò ní gbà. Ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ bá súnmọ́ Gọ́vnà Adeleke Nuhu Jackson, ẹ lọ bá wọn sọ̀rọ̀ o. Ó fẹ́ jọ pé wọ́n ti gbàbọ̀dè fún wa ilẹ̀ Yorùbá o. Bẹ́ẹ̀ ni, gbogbo yín lẹ mọ̀ wípé ó rí kẹ́ tó lè rí mi láti wá àdírẹ́sì Gọ́vnà Adeleke báyìí because ó wà nínú àwọn gómìnà tèmi nífẹ̀ẹ́ jù. Ó dẹ̀ wà nínú àwọn gómìnà tí gbogbo àwọn ọmọ Yorùbá tẹ́ pé is the most respected. But eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, àwa ò ní gbọ́, a ò ní gbà, kò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ẹ ń ṣe fíìmù lọ́wọ́ ni. Kábíyèsí Elédùmarè. Gọ́vnà Adeleke, ẹ tètè pariwo síta. Ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ òótọ́ lọ́rọ̀ tó ń sọ yẹn àbí ẹ faramọ́. Ẹ jáde kẹ́ wá àdírẹ́sì àwa ọ̀dọ́, àwa ọmọ ilẹ̀ Yorùbá, Southwest indigenous people. We deserve an advice from you. Ṣé ìdí rèé tí Mufti àti Olúwo fi ń ṣe nǹkan gbogbo tí wọ́n ṣe láti ọjọ́ yìí tí ẹ ò fi lè takò wọ́n tàbí kẹ́ pè wọ́n, kẹ́ bá wọn wí tàbí kí ẹ take it up? A ti pariwo. Àwọn Fúlàní tí wá fún wa ní confirmation báyìí wípé ó fẹ́ dàbí pé allegedly, torí pé ó ti fẹ́ dàbí pé bóyá wọ́n ní kẹ́ máa sọ̀rọ̀ lọ́ndà duress tàbí wọ́n ń fi kankan halẹ̀ mọ́ yín tẹ́ ẹ̀ fi lè sọ̀rọ̀ Gọ́vnà Adeleke Ọ̀ṣun State. Gọ́vnà Adémọ́lá Jackson Nuhu, ẹ̀yin là ń darí ọ̀rọ̀ yìí sí. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ mọ Ọ̀ṣun pátápátá, ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́. Tàbí ẹ̀yin tẹ́ bá níyàn ní Ọ̀ṣun State, ẹ tètè sẹ́ni fídíò yìí sí wọn. Àìjẹ́ bẹ́ẹ̀, before you know, ó lè bá padà sí ohun tó ń jẹ́ Ọ̀ṣun mọ́. Tábà wà very very careful. Ohun tó ṣẹlẹ̀ ní Kwara State, tó ṣẹlẹ̀ nílọrin, táwa ọmọ Yorùbá sì ń nọ́ọ̀sì dọ́là, irú ẹ̀ tún ti fẹ́ repeat ní Ọ̀ṣun State. Tí bá sọ fún yín pé lọ́jọ́ lórí omi ẹ̀ kì í lọ kí wẹ̀ wá, mo máa play evidence kan fún yín nísìnyí. Tẹ́fí máa mọ̀ wípé àwọn gómìnà wa ó dà pé wọn ò mọ ohun tó lọ́yẹ̀ ní Yorùbá. Kò dé sí pé a lè sọ pé wọn ò mọ̀, because being the governor of the state, you are the chief security of the state. Ẹ lágbára ju anybody lọ́nu state. Kí ló wá dé tí ẹ ò wá lè act, tí ẹ ò lè lo agbára tẹ níyẹn láti fi ṣe ohun tí gbogbo ilẹ̀ Yorùbá fẹ́, láti fi ṣe ohun tí gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tó fẹ́? Àwa tájọ́ mọ nílùú àlélájú wálẹ̀ kí tiwa bàjẹ́. Gọ́vnà Adeleke, a ò ní kankan tá a lè ṣe fún yín sà, ṣùgbọ́n a lè pariwo síta tó máa jẹ́ káwọn èèyàn rí bẹ́ẹ̀ tí ò mọ̀, tàbí rí yín as a lot of terms. Ẹ̀yin náà ẹ wo bá ṣe máa ń gbóṣùbà káre fún yín. Èmi personally, mo mọ bí mo ṣe máa ń respect yín. Táwọn kan bá gbé propaganda dìde tó ń parọ́ mọ́ yín, mo wà náà tó máa sáré jáde tó bá ti rí àṣìlò tó fẹ́ sí tó máa wọ́tà gbogbo ẹ̀. Kò wá jẹ́ kó jẹ́ pé ìlà rí tó máa fẹ́ fi gbàbọ̀dè wọlé sílẹ̀ Yorùbá nítorí politics. We are not going to take it. Gọ́vnà Adémọ́lá Jackson, afẹ́dẹ́kẹ́ jáde síta kẹ́ wá àdírẹ́sì àwa ọmọ ilẹ̀ Yorùbá pé ọ̀rọ̀ tí wèrè yìí sọ ẹ̀yin lẹ́wọ̀n náà bó ló sọ fúnra ẹ̀. Torí mo mọ̀ pé wọ́n mọ̀ ó ti wá fẹ́ dàbí pé ẹni tí ò bá ti ṣe ti Fúlàní nílẹ̀ Yorùbá kò lè jẹ gọ́vnà débi tó máa jẹ president. A dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣẹ́ gbogbo ìyá apá àwọn àgbààgbà Fúlàní kábà Fúlàní. Bàbá Tinubu ṣe gudugudu méje yàyà mẹ́fà. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín, mi ìka pé fún bàbá Tinubu, bọ̀ mo ń sọ reality fún yín ni. Bàbá Tinubu ti gbé àwọn ìgbésẹ̀ kan to remove a lot of region from problems, slavery, eternity slavery. Bàbá mò ń bọ̀ ní gbogbo bẹ̀yẹn. Gọ́vnà Adémọ́lá Jackson, torí pé Fúlàní torí pé wọ́n ń tọ̀ yín, èyí ló lè jẹ́ kó máa tọ̀ yín. Now mo máa play evidence, máa play video kan fún yín sí. Mo fẹ́ kí ogun àjọ gbọ́. Gbogbo àwa ọmọ Yorùbá á panupọ̀ pé a ò fẹ́ kí Fúlàní máa jí wa gbé mọ́.
a fẹ́ kó máa da ẹran láti máa fi pa àwọn àgbẹ̀. Gbogbo wa la mọ̀ wípé eléyìí ò kì í ṣe pé two fighting láàrin Fúlàní àti àwọn àgbẹ̀. Àwọn Fúlàní wọ́n máa ń dìídì wọ́n á da ẹran wọnú oko olóko. Tẹ́ni yẹn bá ti wá complain, wọ́n á gbébọn jáde, wọ́n á pa ẹni yẹn tàbí kọ́ pa á nífọ̀nà ìfọ̀ṣù. Tó bá yìnbọn fẹ́ni yẹn tí ò wọlé, wọ́n á lu àdá. Tádàá ò bá wọlé, wọ́n á ṣáà make sure pé wọ́n yí lọ́rùn. Òun la yẹn máa ń sọ fẹ́ èèyàn wa, èyí tẹ́ bá dira, ẹ kọ́kọ́ sá, ogun gan ò fẹ́ kéèyàn máa já tọ̀ mọ́. Rárá, tó bá lógùn lára, jẹ́ kíṣẹ́ ẹ bá ẹ, jẹ́ ó bá ẹ lódì, yóò bá ẹ lákọ. Kó má bá ẹ lákọ pé o fẹ́ lù, jẹ́ kó bá ẹ níbá pé kò tiẹ̀ mọ̀ pé mo wà lára ẹ̀, jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́. Gbógun ti wà yìí, wọ́n ṣoògùn gan fún ẹ, wọ́n ti test ẹ̀ fún ẹ normal. Ó wá torí ẹ̀, ó wá lọ gbébọn fáwọn èèyàn káàkiri kọ́ lè mọ̀ wípé o lájẹsára lára. Ó wá ní kán máa yìn. Tó bá yìn, ó máa wọlé, ìwọ ló para ẹ̀. Now, ọ̀rọ̀ Gómìnà Adeleke, ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe irú èèyàn báyìí tẹ́lẹ̀. A ò mọ ohun tó ṣẹlẹ̀ sí yín torí mo rántí ìgbà kan nígbà tí àwọn Fúlàní terrorists tó mú forest Ọ̀ṣun state, some part of Ọ̀ṣun state forest, tí wọ́n ṣe kí ni, tó bẹ̀rẹ̀ sí ní test àdólóró, tó ń bìrẹ̀, tó ń ṣe gbogbo ẹ̀. Ẹ padà kó wọn náà, tẹ́ẹ̀dẹ̀ ya kọlẹ̀ pẹ́ lè fi wọ́n lẹ̀, tẹ́ lọ kó wọn fún DSS. Láti ìgbà yẹn ni mo ti rí pé wàhálà fẹ́ máa ṣẹlẹ̀ náà ṣù. Táwa dẹ̀ ti rí níbi pé torí pé ẹ ò fáwọn Fúlàní ní chance. Nísìnyí, ẹ wá torí pé bóyá a sọ pé à ń yíyan àti gbogbo ẹ̀. Nísìnyí báyìí, ẹ wá fẹ́ sọ wọ́n di ọmọ ìyá yìí. Débi pé ó tún ń sọ àwọn ọ̀rọ̀ kòbákùngbé. Ó ń ta sí olóyè Sunday Igboho. Ó ń sọ àwọn ọ̀rọ̀ burúkú. Yes. Ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Irú ọmọ Fúlàní yẹn dúró wájú yín, gómìnà, wọ́n dúró níwájú yín. Wọ́n lè sọ ohun tó tó bẹ́ẹ̀ yẹn. Ẹ̀ẹ́dẹ̀ ní kó bọ́ǹdù ẹ̀ tàbí kó dí tàbí kẹ́tẹ̀ ọkọ̀ gbẹ́nu sọ̀rọ̀ kìnnìkan. Bọ̀ tó yóò ṣèlú rẹ̀ sọ kankan. Bí mo ṣe sọ̀rọ̀, àwọn tó ti sẹ́ndì fídíò yìí sí mi, they are more than 2,000. Bẹ́ẹ̀ mo sọ fún yín. They are more than 2,000. Gómìnà Adémọ́lá Adélékè, ẹ lọ ṣàtúnṣe. Now, màá play fídíò yìí fún wa. Tí bá ti wá play ẹ̀ tán, màá wá bọ́ sí ìpele kejì. Torí nǹkan mẹ́rin ló gbé mi jáde ní àsìkò tẹ́ ẹ̀ wò mí. Tí bá yín lọ ń jó lórí orin, ẹ lọ kó ẹ̀rí ẹ̀ wá. Now, ẹ jẹ́ kí wá lọ wo fídíò yìí. Ẹ máa gbọ́ o. Mo fẹ́ ká farabalẹ̀ gbọ́rọ̀ yìí. Mi ì dẹ̀ fẹ́ ká gbọ́ pẹ̀lú ọ̀tẹ̀. Ẹ ká gbọ́ with reality ohun tó wà ní fídíò yìí. Fídíò mẹ́ta mo fẹ́ play, màá bẹ̀rẹ̀ láti bí báyìí. Ọmọ Yorùbá, iṣẹ́ wà lọ́wọ́ wa tá a máa ṣe. Ẹ má attack anybody. Ẹ má kọjú ìjà sí anybody. But anybody bá kọjú ìjà sí yín, ẹ defend ara yín. Bẹ́ẹ̀ anybody bá wá ka yín mọ́lé tó fẹ́ pa yín, ẹ defend ara yín. Bí Fúlàní kan wá láti ibìkan tí a ò mọ̀ tó fẹ́ jí yín gbé, ẹ defend ara yín. Ohunkóhun tó bá padà kó ṣẹlẹ̀ nígbà tí ìtẹ́mi yóò pọ̀ sí, is on his own. Kò sí anybody tí ìjọba ọkọ̀ máa wọ́n lẹ́wọ̀n kó defend ara yín. Enough is enough. Ó tó gẹ́. Kí ni mo sọ? Ó tó gẹ́. Láti wákàtí ìlọ, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti rí òkú, ó ti lo ọkọ̀ bí ó máa bú mi lọ. Now, ẹ jẹ́ kí n tó play kìíní, ẹni tí tó sọ̀rọ̀ yìí, ìkọ́nà àwọn olórí àwọn Fúlàní ní Ọ̀ṣun state ni. Ó jáde, ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tó ń rùn létí tí ó bá làákàyè mu. Bí bá ṣe ń play ẹ̀, màá máa explain ẹ̀ fún wa. Àbí tí a bá fẹ́ fi kọ play ẹ̀ fún yín kí n máa explain ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Now, kí sáré play ẹ̀ pọ̀ ẹ̀ fún yín. Ó dé fìlà court, ó wà níbi tó ti ṣe campaign fún Gómìnà Adémọ́lá Adélékè. Ó wà níbi tí wọ́n ti ṣe campaign fún wọn, ṣe gbogbo ẹ̀ fún wọn. Ó wá sọ àwọn ọ̀rọ̀ kan jáde. Àwọn ọ̀rọ̀ tó yẹ pé èèyàn gbọ́dọ̀ pè sínú, tí èèyàn bá pè sínú kó wá báyìí.
kẹ́ ẹ̀ gbádùn èèyàn wa téèyàn bá gbé sínú ìpá báyìí lára ẹ̀. Ẹ máa gbọ́, ṣé olóyè Sunday Igboho ní kó má dà olóyè Sunday Igboho ní kẹ́ má dà ohun tó ń sọ fún yín ni pé ẹ má fòkò yín jẹ, ẹ má fi ẹran yín jẹ oko olóko. Ẹni tó bá mọ̀ pé òwò tóun fi ń jẹun nìyẹn kó invest ni, kó lọ ṣe ranches, kó lọ ṣe kí ni, kó lọ ṣe ranches, kó máa fi sin màálù rẹ̀, kò ní sẹ́jọ́, kò ní síjà, kò ní sóko. Àyàfi tẹ́yìn fún ara yín, àwa mọ̀ pé ẹ̀ ń fi màálù bójú ni o, but ká lò bẹ́ẹ̀ pé bóyá bẹ́ẹ̀ náà. Rárá, tí màálù wà bàjẹ́ pé ó ẹja bàjẹ́, kò sí bàbá rẹ̀ náà mọ̀ fún abẹ́jẹ́ pé ó yẹ. Ṣé ẹ mọ̀? Sọ́rí ẹ mọ̀ kọ́, mo fẹ́ dákẹ́ kí n pílẹ̀ kí tó wá bẹ̀rẹ̀ analysis kí tó wá bẹ̀rẹ̀ sí. Dáadáa ni wá ẹni tó ń lé ní kápá tó kẹ́ta àti tẹ́ padà àti ìjà. Ó ní gbogbo pé káwọn wá pé kò ní sí bàbá rẹ̀ náà mọ̀ fún abẹ́jẹ́ pé ó yẹ. Òpònú ni ẹ́, ó ní kí a máa gbé gbòòrò. Ṣé èèyàn mélòó ló ń ṣe bísíǹsì ní forest àtọ́pẹ́ ní gbòòrò? Ọ̀tọ̀ ló kó, ọ̀tọ̀ ní forest. Ṣé ń ba ọ̀tọ̀ ní aginjù, ọ̀tọ̀ ní oko àwọn bàbá wa. Wàá dọ́gbọ́n tó ọpa wàá múlé sí tòsí àwọn bàbá wa tó jágbẹ̀. Wàá náà sin màálù bẹ́ẹ̀. Wàá dá wọn lọ látà, wàá dá wọn dé lálẹ́. Wọ́n á ti ba ọ̀pọ̀lọpọ̀ oko jẹ́. Ìwọ nísìnyí ò ń jà fún òwò tiẹ̀. O mọ̀ pé ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé òwò àwọn kan lè wọ́n bàjẹ́? Òwò àwọn kan ló fojoojúmọ́ pa lẹ́kún. Ó mà bọ́ mọ̀, ó wá lọ dé fìlà court. Òun kàǹpé fún gọ́fúnà Adémọ́lá. Ó wá believe pé bóyá tó bá wọlé àbí anything, wàá lè ṣe nǹkan tí ó ló fẹ́ ṣe. Ó ń tanra ẹ ni. Ìwọ Fúlàní tó bá ti lè gbé láàrin wa, fi forest wa sílẹ̀. Ó nídìí tí forest wa sì wà ńbẹ̀. Kò sí ńbẹ̀ fún pé láti lọ máa jí àwọn èèyàn gbé lọ bẹ̀, kó máa pa àwọn èèyàn ńbẹ̀, kó máa fi tipátipá bá àwọn èèyàn sùn. Ẹ jí àwọn èèyàn wa gbé, ẹ kó wọn lọ sínú forest yín. Ẹ máa ṣe bó ṣe wù yín fún wọn. Ẹ máa gbowó mọ́tò, ẹ máa gba mọ́tò, ẹ máa gbowó, ẹ máa gbọ̀kadà, ẹ máa gba ẹ̀bùn, ẹ máa gbó oríṣiríṣi nǹkan. As ransom kò sáàyè irú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho ní ká àṣírí gbogbo yín tuntun pátápátá ẹ̀ ní ṣùgbọ́n. Ṣé ń gbọ́? Rárá, tí màálù wà bàjẹ́ pé ẹja máa ń yanjú ẹ̀ bá wà bàjẹ́ lè yanjú ẹ̀. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Táwọn bá ń kọ́ fi àwọn àtàwọn àgbẹ̀ lẹ̀, nǹkan máa yan olóògbé ṣe yanjú ẹ̀. Ọmọ Yorùbá adèdákẹ́ àdẹ̀sọ̀, gọ́vùnà Adeleke ò dẹ̀ sọ sọ́rọ̀ ẹ̀, ẹnì kọ́kọ́ ò dẹ̀ sọ sí. Kọ́ fi àwọn àtàwọn àgbẹ̀ lẹ̀, táwọn ọ̀dọ́ máa yanjú ẹ̀ báwọn ṣe yanjú ẹ̀. Nígbà tẹ́ bá ba oko 5 million jẹ́, tẹ́ ẹ máa fi 20 tàbí 30,000 fi bẹ ẹni tó lù. Ṣé sẹ́túmẹ̀tì nìyẹn? Jẹ́jẹ́ lolóko máa gbin oko ẹ̀, tó máa gbin oríṣiríṣi nǹkan. Ẹlòmíì lọ yáwó ni, ẹlòmíì owó lápò ló lò, ẹlòmíì wà ó lọ yáwó ní bank tó fi ilé ẹ̀ dúró, ẹlòmíì wà ó lọ yáwó ní microfinance bank ó fi oko ẹ̀ dúró. Hopefully pé tí èrè oko bá ti dé Hawaii North, máa rí owó tó times 10 ní owó tóun wá tóun lọ yá. Kíru ẹni bẹ́ẹ̀ kó wá dásìkò tó yẹ kó kéré, kó wá kun dọ́kọ̀ tó máa kéré àbíjọ́ méjì, kí ìwọ wèrè kan kó wá mọ̀ọ́mọ̀ da màálù lọ. Wàá tún mú àdá, wàá fi ṣá nǹkan tó bá gbìn lóko, wàá máa fáwọn màálù ẹ̀ kó máa jẹ. Ohun tí òun ti máa bá ẹ lópin, ohun tẹ́nì kankan ò lè ṣe nílẹ̀ Haúsá yìí. Bí dídá màálù ṣe jẹ́ bísínẹ́sì fún yín ní ibi tí tẹ́ ti wá, a mọ̀ pé terrorist lọ́pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ fi yẹn fojú ìbò lọ́wọ́ yìí ẹ̀ bá wa ń bẹ̀. Ẹ̀ka tí ẹ̀gbà gbogbo yìí náà yẹn. Sẹ́túmẹ̀ntì wo yẹn? Tí sẹ́túmẹ̀ntì yẹn bá wà òkè, àwọn ọba ò ní complain. Tí àgbẹ̀ mi bá tún yarí kò ní gbowó yẹn,
wọ́n á tún kọ̀ sí lọ́rùn. Tó bá tún kó tún dààmú àwọn jù, wọ́n á jí gbé, wọ́n á tún gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí ẹ̀, wọ́n á tún pàmì ìlú wọn. Tí ó lè ṣe pé àwọn ará káàdó òmùọ̀ yìí, wọ́n mọ̀ pé ìfúráǹdì lẹ̀ sí because ọ̀pọ̀lọpọ̀ ìgbàlẹ̀ ti jí àwọn èèyàn gbé tí wọ́n dẹ̀ ti mọ̀ pé ilé iṣẹ́ ẹ̀. So ẹ̀yin ni kẹ́ sọ fún àwọn ọmọ ìyá yín tó ń bá ìlú orúkọ jẹ́ pé kọ́ lọ tó ọmọ wọn báṣọ. Ẹ wá ń sọ fáwa pé ṣé bàbá sáwà la fẹ́ bọ́ ẹ tó bá wá síta ò ní ṣoríire. Yorùbá mélòó ló ń ṣe business ìlú forest? Ẹ má sì mí gbọ́ o, ọ̀tọ̀ ni oko farm, ọ̀tọ̀ ni aginjù forest. Ọmọ ẹ sọ fún mi, owó nìyẹn fẹ́ ṣe ní forest tó kọjá kidnapping àti ìjínigbé, ìpànìyàn, tó máa lọ jíyàn gbé, tó máa gbé lọ bẹ̀, tó máa kún sí pieces, tí wọ́n máa ta part àwọn oníṣẹ́, tí wọ́n máa ta part àwọn ẹlẹ́lẹ́bí. Allegedly, kò sí òwò tí èèyàn fẹ́ ṣe ní forest tó kọjá àwọn tí mo ti sọ yìí. They are criminalities turned into business. Enough is enough. Àwa Yorùbá á ti fi òpin iṣẹ́ adẹ̀ ti fi sí nìyẹn. A ò fẹ́ ìmọ̀ nínú forest wa. Àwọn èèyàn yín tó bá dẹ̀ dúró nínú forest wa nígbà táwọn warrior wa, táwọn jagunjagun ilẹ̀ Yorùbá tó bá wọnú igbó, ohun tójú yín bá ti rí kẹ́ fara mọ́. Torí a ti sọ fún yín, tẹ́ bá ti lè bá gbé pẹ̀lú àlàáfíà, ẹ máa lọ. Tẹ́ bá dẹ̀ fẹ́ lọ, ẹ wá máa gbé láàrin ìlú kó máa rí ohun tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ bọ́ sínú forest, ẹ tulẹ̀ fúnra yín, ẹ kọ́lé, ẹ ṣe gbogbo ẹ̀, ẹ kó gbogbo àwọn fámìlì wa, ẹ máa gbé bẹ́ẹ̀ láì sọ kọ́bọ̀ àti wá bínú sí ẹ tún gbébọn, ẹ ń gbó oríṣiríṣi, ẹ ń jí àwọn èèyàn wa gbé, ẹ ń pa wọ́n, ẹ wá ní ká dákẹ́. Irú àwọn èèyàn báyìí ló wá ń kàǹpé fún gọ́vùnà Adémọ́lá Jackson, wọ́n dẹ̀ dákẹ́ wọ́n sọ. Adàkẹ́ wá nǹkan ṣe sí because ó mọ̀ọ́mọ̀ wá ṣe nǹkan tó ṣe yìí ni. Ó mọ̀ọ́mọ̀ wá ṣe ẹ lè mọ̀ wípé ó ń sọ indirectly pé ẹni tí ò bá ti fi tàwọn ṣe o, àwọn àtàwọn èèyàn òun ò ní dìbò fún wọn. Ẹ já máa gbọ́ yẹn. Tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba, wọ́n gba ìran wa pé kọjá àwa O ò ní ṣoríire. Ó ní tó lè sọ tí Ìgbòho bá fẹ́ gbà wọ́n lọ́wọ́ ìjọba, tó bá fẹ́ fagídí gbowó lọ́wọ́ ìjọba, kó lọ bá ìjọba kó mọ̀ tó bá fẹ́ gbà, kó má ba ẹ̀yà wọn lórúkọ jẹ́. Ọmọ Yorùbá ṣó lẹ́nìkan tó ń jíyàn gbé ní gbogbo South West tí ò ṣe Fúlàní? Kò sí. Yes, kò sí. Kò dẹ̀ sí anybody tó ń jíyàn gbé nílẹ̀ Yorùbá tí ò ṣe Fúlàní tó ń gbé ní forest. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ máa ń rí tó máa ń sọ Yorùbá, wọn ò kì í ṣe Yorùbá, Fúlàní ni wọ́n. Tó bá ti mú wọn, wọ́n á dárúkọ Yorùbá tó fún wọn, wọ́n á máa ṣèdè Yorùbá. At the end of the day, wọ́n á ná àwọn ọmọ Yorùbá lọ́ba tó jíyàn gbé. Irọ́ ni. Kò ń ṣe gbogbo àwa tá à ń sọ Yorùbá la jẹ́ ojúlówó ọmọ Yorùbá. Àìmọye àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ mixture láàrin wa. For example, ẹ wo wèrè tó pè ní ológo yìí tó lọ fẹ́ ọmọ ẹ̀mí àpọ̀n nílẹ̀ Haúsá bí ọmọ Àdóbàyàgbà àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ó lọ fẹ́. Ẹ sọ fún mi tó bá dọjọ́ iwájú, ṣé ewu yẹn ló lè dìde kó o fẹ́ jọba ẹ̀? Ó lẹ́tọ̀ọ́ sí, ṣùgbọ́n kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Orí Ràṣídì ni ìran Ràṣídì ò ní ti ní gbóòórùn ọba yẹn mọ́. Gbogbo ti ń jẹ tọ́lọ́. Náà kẹ́kẹ́ ká máa gbọ́ lọ. ọba mọ́ gba ìran wa pé kọjá àwa sọ́nà dára. Ṣé àwa là ń bá àwọn yín lórúkọ jẹ́? Àbẹ́ ìwòye ìwòye ń bára yín lórúkọ jẹ́? Ṣé ẹ̀yin nìkan lẹ wà lù? Kí ló jẹ́ pé ẹ̀yin nìkan fún gbogbo Nàìjíríà pariwo pẹ̀ ń jiyàn? Ẹjọ́ yín kọ́, ẹjọ́ àwọn tó fún yín lọ́pọ̀túnítì àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá pè ilẹ̀ Yorùbá mọ bó ṣe ń lọ ni, bẹ́ẹ̀ ṣe ó jẹ bọ́ ní jẹ́ káwọn ọmọ ìlú mú yín. Kọ́ nípa yín o, kọ́nà stupid sí yín lára. Tó bá possible gan, kọ́ fún yín lápá. Débi pé ìtìmẹ́ tó bá yàrá fẹ́ ló máa ló fẹ́ máa ṣe yánnayànna. Ẹjọ́ yín kọ̀. Ìgbà tó yẹ pé gbogbo àwọn ẹbí yín lẹ ti plant sínú ìjọba. A dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu lè ní tí wọ́n ṣẹ́ apá gbogbo Fúlàní.
wèrè tó jáde tó wá ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé bí a bí IG ọlọ́pàá tàbí IG tàbí chief of staff army tàbí director of DSS tó bá jẹ́ pé àwọn Fúlàní ni wọ́n sì wà bẹ́ẹ̀ wèrè yìí ohun tó ń sọ ẹ̀kọ́ ló máa sọ ìbọn ló máa lọ gbé tó mọ̀ pé òun ní backup as usual but bàbá Tinubu ti ṣe kí ni wọ́n ti ṣe ìjì ẹ̀ àwa dẹ̀ mọ̀ lámọ̀dájú gbogbo ti jẹ́ tọ́lọ́ bàbá Tinubu ni last president of Nigeria gbogbo yẹn máa rí nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run náà ó jẹ́ máa gbọ́ wèrè yìí lọ. Tó o bá ní tó o fẹ́ gbà lọ́wọ́ ìjọba, má gba ìlànà wa pé púpọ̀ jẹ́ àwa ọlọ́dà. Ẹ lọ ń wò dáadáa, Fúlàní jẹ́ sí ìṣẹ́ Yorùbá, ẹ lọ tẹ́kẹ̀. kí ló fẹ́ chẹ́ẹ̀kì bẹ́ẹ̀ kí ni ìyàtọ̀ ní ìyàtọ̀ wo ló wà láàrin kò ṣe mẹtálítì kan náà ló jọ wà lórí òkè tẹ bá lè kì í ṣe kankan náà kí ló tẹ̀yìn náà ń da màálù lọ fi ń bojú gbogbo ayé dẹ̀ ti mọ̀ wípé àdàlú ni gbogbo yín pátápátá kò sí yàtọ̀ ní ìtò máa yàtọ̀ ní títí ní báyìí ni ìrònú yín bákan náà ni ṣé Fúlàní ló máa kọ ta màálù àbí ṣé Fúlàní kan ló ta màálù ẹ mọyì ọmọ Yorùbá tó ní kọjá màálù tí Fúlàní mi ní tó dẹ̀ kọ́ ráchìsì fún wọn pẹ̀lú owó ẹ̀ tó sì wọ̀n nọ́mà àìmọye tó sì màálù tí ó ń ta tẹ́ kó jẹ́ ni tó dẹ̀ ní ráchì tó yapa ṣùgbọ́n torí pé ẹ̀yin Fúlàní ohun tí à ń rí kọ́ ni ń tẹ́ jẹ́ 98% ní ajínigbé ni yín agbénipa ni yín apààyàn ni yín bẹ́ẹ̀ ni you are all the same thing you are almost all of you are the same thing almost not all almost wọ́n bíyàn sílẹ̀ Yorùbá ó ní kó má jiyàn wọ́n bí Fúlàní sílẹ̀ Yorùbá kò ní kó má jẹ ọmọ Yorùbá gbé ẹ wo Sẹ́ríkì tí wọ́n mú lóògùn state Sẹ́ríkì tó dẹ̀ pé àwọn ọmọ ẹ̀ iṣẹ́ ìjínigbé ló ń ṣe báàgì tó fi gbé ránṣọ́ọ̀mù wá wọ́n rí nínú ilé Sẹ́ríkì yẹn báwo ló ṣe débẹ̀ ọmọ ẹ̀ ò ṣe jẹ́ kò ṣàgbàfọ̀ ó káṣọ wálé ọmọ ẹ̀ ò ṣe àgbàfọ̀ ó káṣọ ó ṣó bí pé bolo ti lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ghana mosco yẹn dé pé ó ṣe pé tàbí kó lọ make entry kí ó lọ report Kwara state náà kọ ẹ mọyì àwọn sẹ́yìn Fúlàní náà tí wọ́n ti rán mi lẹ́wọ̀n mi làwọn ti ń sọ wípé ó tó gẹ́ alùbàtà kan tó ṣe kí ni ìdáná and again Governor Adémọ́lá Adeleke ẹ kì í já yín tán àwọn eléyìí tó ń sọ̀rọ̀ wọn ò lè dìbò fún yín ṣáàrin ìlú náà ti wá dìbò àbí ní forest ṣáwọn INEC ṣáwọn tó ń ṣe voting officer ìjọ máa lọ bá wọn nínú forest ni mo náà wọn pípé ìkọ́ ń tọ́ yìí ni wọn lórí kọ́kọ́ tó fẹ́ ṣe fún yín Governor Adeleke ẹ má ẹ̀kọ́ báyìí lórúkọ jẹ́ afẹ́kẹ́ jáde pé wá àdírẹ́sì fídíò yìí ká mọ̀ mo fọwọ́ sí o mo ìfọwọ́ sí o ohun tó ń sọ mo ti gbọ́ o mi ò gbọ́ o ó wá kó àwọn Fúlàní ẹgbẹ́ ìjọ wọn wá ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn nífẹ̀ẹ́ yín ọ̀tọ̀ rẹ̀ nìkan tó wà lọ́kàn tó bá nífẹ̀ẹ́ yín ni ṣé wọ́n á ní kó gbé ṣẹ̀ríà wá sí Ọ̀ṣun state ẹ mọ̀ pé tí ṣẹ̀ríà bá ti wà lọ́ṣun state gọ́vnà ti wà useless wọn lè máa jẹ gọ́vnà mọ́ tó bá dẹ̀ ń jẹ gọ́vnà bọ́ìbọ́ì ló máa jẹ yes gbogbo àwọn nǹkan tẹ̀ ìṣẹ́ pẹ̀tẹ̀ kọ́kọ́ ń lọ ṣọ́ọ̀ṣì lásán ẹ ti jẹ̀bi wájú ọ̀pọ̀lọpọ̀ nǹkan láre fi prove fún yín kó wọ́n ní dìbò fún yín many things anybody tó bá ti ń ṣe ẹ̀dá wọn máa ń rí bí kèfèrí wọ́n máa ń rí bẹ́ẹ̀ tí ò mọ lọ́wọ́ wọ́n máa ń rí bí ìyẹn tó gbọ́dọ̀ ìlú ìlàwà níjọ́ ní sometimes ago tí Fúlàní kan dìde ilẹ̀ Haúsá tó ní Kírísítẹ́nì ní
ìyàwó Tinubu ó jẹ́ káwọn pákí tá àlẹ́jẹ́ kí tá gbóngbà yìí. Àwọn ará bí wọn ò níṣẹ́ méjì bí kò ṣe wípé wọ́n fẹ́ ba ìjọba bàbá Tinubu jẹ́. Wọ́n fẹ́ destroy gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ ṣe nǹkan ńlá tó yẹ pé ilẹ̀ Yorùbá ò ní gbàgbé for life ní ọ̀nà burúkú ni o. Wọ́n mọ̀ pé ilé ti tó lọ, wọ́n wá wọ́ ẹni kúra báyìí. Kó tó wá di pé màá gbé fídíò kejì jáde. Ṣé mo ti fi hàn yín? Ṣé gbogbo yín lẹ rí fídíò kan tó jáde tí Gọ́vùnà Adeleke tí wọ́n rárí Fúlàní tó wé kíní táwọn Fúlàní máa ń wé sórí ẹ̀? Kí ni ẹ túmọ̀ sí? Pé wọ́n nífẹ̀ẹ́ sí Fúlàní. Ẹ má gbàgbọ́ fún wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àfọlọ́ọ̀bẹ Gọ́vùnà Adeleke. Ẹ má gbàgbọ́ ní fún wọn Yorùbá. Gbogbo àwọn tẹ́ ẹ̀ ń ṣe ẹ lè má mọ̀ àbọ̀dé. Because before you know wọ́n á wọlé sí wa lára tán. Ẹ wo àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀. Ẹ wò ó. Ẹ mọ̀ pé tó bá di wàhálà àwọn ẹ̀gbọ́n wà náà tó máa lé káàkiri. Tẹ bá dẹ̀ ti ní relationship pẹ̀lú wọn ó máa easy fún wọn láti mú yín. Torí wọ́n á ti mọ ibi tẹ́ ẹ̀ jẹ́ sí. Wọ́n á mọ ọmọ tẹ́ẹ̀fì. Olórí burúkú wọn bí wọ́n ṣe wà yẹn gbogbo wọn tẹ́ ní ilẹ̀ Yorùbá. Most of them are on mission. Èmi ló sọ bẹ́ẹ̀ fún yín. Most of them are on mission. They are not friends to anybody. Anybody tó bá gbé Fúlàní iṣẹ́ ọ̀rẹ́ o, ó tọ́ra ẹ̀ ní. Gbogbo Fúlàní tẹ́ ẹ̀ ní ilẹ̀ Yorùbá, they are all on paid mission. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Kó tó di kí màá bọ́ sí ìpele kejì, èèyàn ẹ má gbàgbé o. A sì ní di generator. A ní di ìwádìí sólà náà. A ní di fóònù. Ẹ jọ̀ọ́ ẹ bá wò mí ẹ jọ̀ọ́ tó lọ lọ. Mo ní kó tó fóònù mi ti bàjẹ́. Nígbà tí mo lè fẹ́ ṣe wọ́n ní ìkọ́ ní 215,000, ìkọ́ ní 210,000. Mo máa ṣe sówó tá à ń ná bí báyìí. Bọ̀ ní náírà ní tó jẹ́ nìyí. Tí náírà bá tún ti fọ́ lẹ́nu ìgbà tó fún price. Ẹ support mi. Ẹ wá wò mí ní àìmọye àwọn ọmọdé kan máa gbé jáde pé bẹ́ẹ̀ ni àdì ṣe. Nígbà tó yẹ pé nǹkan tó rí bó ṣe rí íńtánẹ́ẹ̀tì mi nísìnyí báyìí lọ́sẹ̀ nínú tí mo wà yìí owó tí mo fi ṣe dátà ní one week is more than one. It's about 130,000 níbi tí mo wà lọ́sẹ̀. Ìgbà mi lẹ́wà tí mo máa ń ní lọ́ọ̀kì tó máa ń bọ́ sọ́sẹ̀ pa ti some days. Ẹṣẹ́ yìí tó jẹ́ 120, 130 ló wà ní ojú 130 times 4 or something. Tẹ̀lé mi kò yìí. Ẹ máa wò mí ọ̀gbọ̀n ẹ support mi. Òun ló fi dàbí pé ṣèbí mo ní monetization ṣé mi owó ni ó yẹ wọ́n ìlú tí mo wà nígbà wọn. Ìlú tí mo wà yìí tí bá fẹ́ ṣe 1 million nísìnyí kò wọ 350,000 owó tiwọn. Mo lè fi bẹ́ẹ̀ padà sílé ogun ni mo tún parí. Kí ni mo yá ṣe? Mo reverse. Ọmọ Yorùbá ẹ máa wò mí ẹ support mi. Anything intervention àṣẹ 021 kọ̀ notice torí mo gé wọ́n mú náà lọ mẹ́ta 2 hours mo ti wá padà wá kọ́ kúrú fídíò yìí. Tẹ bá wo fìlà orí mi dáadáa ẹ rí pé mo iṣẹ́ láàbùkọ́ ni mo ṣe ń sìn. So ẹ support wa 021 41 68704 021 41 68704 GTB Williams Olúwatósìn máa lọ sí 021 41 68704 GTB Williams Olúwatósìn máa lọ sí. Fẹ́ ìjọba gbogbo polówó ọjà fún wa. Àbẹ̀fẹ́ bá wa sọ wọ́n lọ́sí ṣe àbẹ̀fẹ́ kó àṣà àti ìsàbẹ̀ ní fọ̀mẹ́tọ̀ kan. Tẹ́lẹ̀ ká pariwo ẹ̀ síta. Gẹ́gẹ́ bí the last one tí mo ṣe yìí. Ẹ̀yin dábàá tí ìwù kẹlọ tó ètò ìṣe láti. Tí wọ́n náà àwọn OPC wọ́n ń dọdẹ àwọn èèyàn wa. Wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀. Wọ́n fẹ́ máa ṣe bí bandit. Àti pariwo yẹn síta. Ẹni tó bá tún ní nǹkan míì. Tó bá dẹ̀ jẹ́ pé wù yẹn náà tún ní ẹgbẹ́ wa àtúpariwo ẹ̀. Ṣùgbọ́n àti jẹ́ pé different area ni káwọn èèyàn lè fi mọ̀ lóòótọ́ pé
a ò parọ́. Ọmọ Yorùbá a lè má rí jù bẹ́ẹ̀ lọ láti contact wa +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70. WhatsApp only ni o. Kejì fún yín ní kejì tí mo lò ní jẹ́ Nàìjíríà lọ́gbà. Tẹ bá pín in náà direct kò ní lọ WhatsApp pẹ̀lú nọ́mbà tó ṣe +234 81 76 03 4216 081 76 03 4216. Every +234 síwájú ẹ̀ tẹ́ bá sí Nàìjíríà gbogbo àdúrà tó lè fẹ́